Good morning. Um, ẹ káàárọ̀, ẹ káàárọ̀. Good morning, everyone. Ẹ káàárọ̀, gbogbo ọmọ káàárọ̀ oòjíire. Ẹ káàárọ̀. Please share. Please, ẹ jọ̀ọ́ ẹ bá wa pín, ẹ bá wa pín. Ẹ share. Orílẹ̀-èdè mi á dúró, torí ìyà yìí ti pọ̀ jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Orílẹ̀-èdè wa á dúró, torí ìyà yìí ti pọ̀ jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Ẹ káàárọ̀, ẹ káàsán, gbogbo bí tẹ́ ti ń wò mí. Ẹ bá wa share. Thank you, Mazin Uchenna. Yes. Please help us share. Good morning, good afternoon. Wherever you're watching me, please share the broadcast. Ẹ bá wa pín káàkiri. Ẹ bá wa pín just a short one. Bàbá mi Joyous, ẹ káàbọ̀, ẹ kó rally àná. Ṣé kò rẹ body? Ní ṣe lásán. Ẹ bá wa share. Babatunde Sikiru. Ẹ bá wa share. Orílẹ̀-èdè wa á dúró, torí ìyà yìí ti pọ̀ jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé. Ẹ̀yin èèyàn mi, gbogbo èèyàn ọmọ káàárọ̀ oòjíire. Ó jẹ́ ìgbà ìbànújẹ́ àti ìgbà mi mọ nǹkan tí mo lè sọ, mi mọ bí mo ṣe lè sọ sí, torí ọkàn mi gbọgbẹ́ gidigidi. Ọkàn mi ó gba ọgbẹ́ gidigidi láti ìgbà tí news yẹn tí a ti gbọ́. Ìyá wa kan náà ti jí pè mí. Ibi tí Nàìjíríà dé dó lónìí, tá bá rí àwọn tí a ṣe ń lérò wípé Nàìjíríà ṣì ṣẹ́kù àbí ó ní àtúnṣe kan tí wọ́n lè ṣe, irọ́ la bá ń bẹ̀, ẹ má jẹ́ kan tanra wa jẹ. Nàìjíríà ti tán, kò sí tó ń jẹ́ Nàìjíríà níbẹ̀rẹ̀ tẹ́lẹ̀. Ọlọ́run nìkan ṣoṣo ló kàn gbé wa dúró. Nàìjíríà ti parí. A wà nínú ewu tó lágbára jùlọ. A wà nínú a wà níbi tó jẹ́ pé nínú a lè sọ pé ẹ̀rù mọ́, torí pé ẹ̀rù tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó ti kọjá nǹkan tó ṣe fẹnu sọ. Tá bá rí àwọn olórí àbí àwọn bàbá tí wọ́n sì káwọ́ gbéra, tí wọ́n sì ń wòran wípé àwọn ọmọ kan wọ́n kàn fẹ́ bàlú jẹ́ ni, a jẹ́ pé àwọn bàbá yẹn kò sí ẹ̀mí èèyàn mọ́ lára wọn. Irú àwọn bàbá bẹ́ẹ̀, ó yẹ kí irú àwọn bàbá bẹ́ẹ̀ ó yẹ kí èèyàn kí wọ́n lọ ju òkò pa wọ́n ni. I'm sorry to use that language. Tí a bá rí adarí tí ò ní ìkáàánú kankan mọ́ lórí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí, wọ́n ní mọ̀kànmọ̀kàn lóye kàn ni. Ẹ mọ̀ wípé tí ò bá tí ì ṣẹlẹ̀ sí ara èèyàn lè má mọ bí ó ṣe feel lára. Bẹ́ẹ̀ ni, nígbà tí wọ́n ń pa wọ́n nílé Haúsá lọ́hùn-ún, tí àwọn Fúlàní tí wọ́n ń take over ní ilẹ̀ Haúsá lọ́hùn-ún, tí wọ́n ń sọ wípé eré ni irọ́ ni, ara wọn ni wọ́n máa pa. Ṣáà mọ̀ wípé àwọn náà, torí wọn ò ní ẹni tó máa gbà wọ́n, wọn ò sì lajú. Bẹ́ẹ̀ ni, títí wọ́n fi kọ́ńkà ilẹ̀ Haúsá, tí wọ́n fi kọ́ńkà àwọn Haúsá, bó tiẹ̀ jẹ́ wípé ẹ jẹ́ ká rò báyìí pé lóòótọ́ a lè máa sọ pé nǹkan kan náà ni wọ́n, ṣùgbọ́n wọn kì í ṣe nǹkan kan náà. Bó tilẹ̀ jẹ́ wípé wọ́n sún mọ́ra wọn lọ́hùn-ún, ṣùgbọ́n síbẹ̀ náà ènìyàn mọ̀ làwọn náà. Ènìyàn làwọn náà. Bẹ́ẹ̀ ni, Mazi, yes, you are right. The world is talking about technology, but they are talking about, bẹ́ẹ̀ ni, cow.
ènìyàn làwọn náà títí tán fi pa wọ́n. À gbọ́ pé wọ́n pa wọ́n ní Maiduguri o, wọ́n tún ti lọ sí Borno o, wọ́n tún ti lọ sáwọn apá ibì kan. Ṣe la káwọ́rọ̀ a rò pé kò lè súnmọ́dọ̀ wa. Àwa ti ju gbogbo yẹn lọ. Yorùbá ti kọjá gbogbo yẹn, a ti lajú. Yorùbá jagun, wọn jagun bí ẹrú. Ẹ wò ó, mo ti ké darí. Ẹ̀yin èèyàn mi, Nigeria is a failed state. Nigeria ó ti ṣubú, ó ti fọ́ yángányángá. Bóyá púpọ̀ wa nínú wa, bóyá a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa à ń join nígbà tá à ń rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ni. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ẹ jẹ́ kí n sọ ìdí kan pàtàkì. Ara àwọn ìdí tó mú mi tún súnmọ́ ìjàngbara tí mò ń jà yìí. Ní 2018, nígbà tí Sowore bẹ̀rẹ̀ sí campaign káàkiri tá a tẹ̀ wò pé a ti máa ní bẹ́tà, a máa tún ní olórí tó tún jẹ́ ọ̀dọ́, tó tún wà vibrant, tó lóye, tó nímọ̀. A rò pé ayé máa sàn ni. I'm talking about 2018. Àwọn tí wọ́n súnmọ́ mi tá a jọ ń ja ìjàgbara, tá a jọ ń ṣe TIB take it back ńgbà yẹn. Mo sọ ìran yẹn fún àwọn kan níbẹ̀ yẹn. Èmi ò ṣe mí níwájú nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. A gbọ́dọ̀ máa ṣí ìwé àwọn ìran tí Ẹlẹ́dàá fi ń hàn yàn. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni mo ṣe ń wá síta láti máa sọ ìran ni, wọ́n á ní kí ni tẹ́ni gan. Ṣùgbọ́n ẹ wò ó, mo máa sọ ìkan lára wọn lénìí fún wa. Èmi ò wá láti fi ìran dẹ́rù ba ẹnikẹ́ni. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá wà lórí ètò yìí tó jẹ́ pé wọ́n súnmọ́ mi tí mo sọ fún ní 2018, wọ́n á mọ̀ wípé òótọ́ ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Nígbà tí mo ríra mi, mo bá ara mi, mo wà suspended nínú atẹ́gùn ni. Mo wá rí pé wọ́n ṣí bí gate sílẹ̀. Àwọn northerners wọ́n wá ń trooping, wọ́n wọlé sí ilẹ̀ Nàìjíríà, wọ́n wá ń wọlé sí south, sí ilẹ̀ Yorùbá. Ìgbà yẹn kò tí ì yé mi pẹ̀lú ilẹ̀ Yorùbá ni. Ṣùgbọ́n wíwọlé tán wọlé, ẹ jẹ́ kí n sọ fún yín, wọ́n wọ long robe, aṣọ gbọ̀rọ̀ bíi jàlámì àtàn máa ń wọ̀ yẹn, wọ́n wọ long robe gidi pẹ̀lú idà lọ́wọ́. Wọ́n pọ̀ bí eṣú ni, uncountable, wọ́n pọ̀ lọ bí eṣú, bí uncountable people láti north. Pẹ̀lú idà lọ́wọ́, èèyàn kọ̀ọ̀kan ló ní idà tiẹ̀ lọ́wọ́. Ṣé wá rí idà tí mò ń sọ̀rọ̀ tí mo rí lójú ìran yẹn? Mo máa ń wo àwọn movie, but mi tí ì rí irú idà yẹn, mi tí ì rí rí. Idà tí gbogbo wọn gbé lọ́wọ́ yìí, wọ́n tí ì fi géèyàn, wọ́n kàn point ẹ̀ sáwọn èèyàn. Bọ́n dẹ̀ ṣe ń point ẹ̀ sáwọn èèyàn, bẹ́ẹ̀ ni àwọn èèyàn split into pieces. Ẹ̀jẹ̀ wá ń flow, wọ́n á kàn ná idà yẹn ni tó bá ti ń nà báyìí. Idà yẹn bíi two-edged sword ni. Ẹ̀jẹ̀ wá ń flow gan, mo wá ń pariwo pé kí ló dé tí wọ́n ń pààyàn báyìí? Ta ló wá máa rescue wa? Ta ló máa gbà wá? Ta ló máa gbà wá? Mo wá ń pariwo ta ló máa gbà wá? Mo wá ń pariwo pé America, ẹ̀yin British, ẹ send àwọn ọmọ ogun yín. Suddenly mo rí pé flag wọn appear, àsíá American flag àti Britain flag ó appear suddenly. Tí mo ṣe wá rí wọn pé mo wá expect pé kí wọ́n bẹ̀rẹ̀ sí máa attack àwọn tí wọ́n ń pa àwọn èèyàn wa yẹn, tí wọ́n ń lo idà, ton point idà yẹn ton fi split àwọn èèyàn, kàn bẹ̀rẹ̀ sí máa attack wọn. Ṣùgbọ́n to my surprise, àwọn America flag àti British tí mo rí yẹn, wọ́n ṣe nǹkan kan. And I saw a man standing beside me. Èèyàn yẹn tó wá dúró, mo wá bi wípé ẹ pariwo pé kí ló dé tí wọ́n ràn wá lọ́wọ́, tí America àti British wọ́n ràn wá lọ́wọ́. Ó wá ní àwọn tí mò ń ké sí yẹn wọ́n lè help wa because àwọn tó ń fọwọ́sowọ́pọ̀ láti back àwọn tí wọ́n ń pa wá nìyẹn. But me believe wọ́n rò pé America àbí British kí ló kàn wọ́n. Not until last year tí agitation yìí bẹ̀rẹ̀ ni mo ṣe ń rí ìtumọ̀ ìran yẹn. Pé tá bá pariwo títí, America ẹ ràn wá lọ́wọ́, British ẹ ràn wá lọ́wọ́,
àwọn gangan náà wà ní wọ́n ní tó wà lábẹ́ orò tí orò fi ń ké wọn lè ràn wá lọ́wọ́ kankan. Ìgbà tí mo wá ń pariwo tán ní they will not help you pé ṣé o rí àwọn tó ń pè yẹn flag wọn yẹn ló represent àwọn ìjọba tẹ́ ń pè láti ràn yín lọ́wọ́ pé wọn lè ràn yín lọ́wọ́ torí àwọn gangan wọ́n ṣetán láti pa yín. Àwọn tó wà nídìí gbogbo ohun tẹ́ ń rí nìyẹn. That was 2018 ní ìran yẹn wá. Kí n má sọ àwọn tó ti wá lẹ́yìn ẹ̀. Mo wá ń pariwo, mo wá ń gbàdúrà pé ẹ̀yin èèyàn, wọ́n wá ní ẹ̀yin èèyàn ẹ sá fún ẹ̀mí yín, ẹ sá àsálà fún ẹ̀mí yín. If you cannot face them, run for your life. Run for your life. Tí kìíní yẹn fi kúrò. Same 2018. Frank Gaffney ó ń bá wa sọ̀rọ̀ wípé ó warn Nigeria about the collapse of Nigeria. But aketí ikún sí wọn o. Aketí ikún ẹ mọ̀ wípé ìgbà míì wà tó jẹ́ pé inú ìkòkò dúdú ní ẹ̀kọ́ fífún ló ti máa jáde síta. Inú ìkòkò dúdú ó ní ẹ̀kọ́ funfun ló ti máa jáde síta. I'm sorry, Maasi, you don't understand what I'm saying. I'm just reiterating the revelation that God showed to me 2018 back. When I saw the northerners, the gate of northern side was open and a numbers of the northerners were trooping in into the southwest, and they were with sword, the two-edged sword in their land. And as they point the sword, people were being splitted and blood was just flowing. And I immediately call upon where is American? Where is American government? Where is British? And their flags appeared. That was the meaning of what I just said. Their flags appeared and suddenly they could not do anything. And the man that was standing beside me said, you are only calling on the wrong people because these are the brain behind all that is happening presently in Nigeria. Ẹ̀yin èèyàn. Ẹ wò, àsìkò ti tó tí àwa la máa gba ara wa. Tá bá pariwo títí, ìjọba British, ìjọba America tá ń ké sí, wọ́n ní oore kan tán fẹ́ ṣe fún wa lọ títí torí pé kíni, wọ́n ní àwọn àǹfààní tí wọ́n ń jẹ níbẹ̀. Ẹ lọ gbọ́ ìdí abájọ bí Nàìjíríà ṣe délé ayé. Àwọn ló wà nídìí orò tí orò fi ń ké. Àwọn ló wà nídìí gbogbo ìdìbàjẹ́ tó ń ṣẹlẹ̀ káàkiri, kò ń ṣe Nàìjíríà nìkan, káàkiri gbogbo ilẹ̀ Áfíríkà. Whether you African countries like it or not, you may be watching us all over the world. Senegal, Ghana, Cameroon, you may be thinking it's not going to come upon you. The fall of any tribe in Africa is the fall of all. Tí a bá dìde ká gbára wa, tá rò pé ká máa sọ pé ìjọba, we need to call them out, call British out, call American out, call France, all those countries. A ní láti pè wọ́n síta. Torí pé àwọn náà wà nídìí gbogbo bàjẹ́ yìí. A mọ̀ lóòótọ́ wípé bí kò lè ò pa ni, tòde ò lè pa ni. Bí ò bá sí olè ilé, àwọn bàbá ìkà, àwọn oníjẹkújẹ, àwọn jẹgúdújẹrá, torí mi ò rí àwọn reasonable, àwọn responsible parents tó ní òbí tó jọ wípé abiyamọ ni wọ́n, tí wọ́n máa káwọ́ lẹ́rán, tí wọ́n máa sọ wípé eléyìí ò kan àwọn. Pé wọn kò sí nǹkan kan, kò sí wàhálà kankan kò sí, àwọn tó ń pariwo wàhálà ni. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n stupid ni? Ṣé dummy ni wọ́n ni? Wọ́n ní Buhari ní dementia, pé dementia yẹn náà máa lò fún yín ní International Court of Law àbí Court of Justice àbí kí náà pé dementia state ẹ mọ̀ pé àwọn international náà bá ti mọ̀ pé èèyàn sick nǹkan tán máa rò náà nìyẹn. Ṣùgbọ́n tó ní dementia lè máa make threat of war. Ó lè máa sọ ọ̀rọ̀ ogun pé wọ́n máa pa àwọn òun máa treat, ṣé ara àwọn treatment yẹn nìyẹn, òun máa treat ó máa treat àwọn èèyàn wa ní language tí wọ́n understand. Language ikú, ipá. Ṣé ìgbà tí àwọn èèyàn tó ń protect ara wọn, tí wọ́n ń jáde pé àwọn fẹ́ protect ara wọn,
ni government ló tó máa sọ̀rọ̀ Láyà Muhammed Fẹ́mi Adésínà a mọ̀ pé kò sí ẹ̀mí èèyàn kankan mọ́ lára yín a mọ̀ pé ẹ ti ta ọkàn yín fún Sátánì ọ̀pọ̀lọpọ̀ ìwàásù tá à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ariwo tá à ń ṣe ṣe rí ariwo míì kò ran anything ariwo ń ṣiṣẹ́ o ṣe rí àwọn tí ariwo ń ṣiṣẹ́ fún ni àwọn tó ń wà nínú ignorance tó jẹ́ wípé wọn ò tí ì mọ̀ nǹkan kan láti kéde sí wọn láti get wọn aware of their situation and environment pé kí wọ́n bá lè mọ̀ tó ń ṣẹlẹ̀ láyìíká wọn kán bá lè mọ̀ tó ń ṣẹlẹ̀ láyìíká wọn. ṣùgbọ́n fún àwọn tó jẹ́ pé wọ́n ti ta ọkàn wọn àwọn olórí all these governments the politicians the senators the governors the House of Reps they are all sold out. They are in oath. They can do nothing. Ohun tó máa ṣe náà ni pé gbogbo ohun tí wọ́n jọ gbìn torí pé kíni wọ́n fẹ́ràn ẹ̀mí wọn wọ́n fẹ́ kẹ́mi wọn bọ́ wọn ò tí ì fẹ́ kí gbogbo ohun tó ń jẹ yẹn kó parí wọ́n ti ta ọkàn wọn sínú ìmùlẹ̀ ìkà ìmùlẹ̀ ọ̀dájú wọn ò lè ṣe anything ariwo yẹn kò ran àwọn. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wà nílé ẹ̀yin èèyàn human being gbogbo ẹ̀yin citizen ẹ wo ìgangan nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń pa ní middle belt mọye pósí tí wọ́n lé lọ the street ṣáà ti gbàgbé ni nígbà tí truck of lorries tó kó àwọn pósí tí wọ́n pa ní middle belt ní Benue ẹ ti gbàgbé ní Benue ìgbà yẹn à ń rò pé kò lè dọ́dọ̀ wa irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá láíláí irú ẹ̀ kò lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá láíláí ìgbéraga àyà wa àìbìkítà ìgbéraga pé alájújù bẹ́ẹ̀ lọ alóògùn alágbára pánsá òfura pánsá ti já sásán ẹ̀yin Yorùbá àfura wọ́n ti wá pa wọ́n láti north wọ́n pa wọ́n wọ middle belt wọ́n pa wọ́n ní south kò kàn wá mọ̀ wípé n tó bá dé bá ojú ó máa dé bá imú ni nígbà tí wọ́n bá ti kàn kalẹ̀ Yorùbá kí ló tún kọ ẹjọ́ ibo lẹ fẹ́ sá lọ Kútọ̀nù ṣé Kútọ̀nù ló máa gbà yín ṣé Benin Republic ló máa gbà yín ṣé Ghana tó ti sọ pé òun ò fẹ́ rí yín mọ́ nílẹ̀ òun ló máa gbà yín àbí Cameroon lẹ fẹ́ lọ ọmọ mélòó lẹ fẹ́ kó dání ìwọ tó lọ́mọ 6 tó lọ́mọ 5 tó lọ́mọ 8 owó wo gan ló ní tó fẹ́ fi survive báwo ló ṣe fẹ́ gbé ìrìn àjò ẹ tó ṣe fẹ́ sá kúrò nílẹ̀ náà ogun ti wọlé àwọn wo ló dẹ̀ gbé ogun wọlé ẹ jẹ́ kí n sọ fún yín ìjọba Buhari àti gbogbo àwọn tó ń ṣèjọba lé wa lórí àwọn ló gbógun wọlé ẹjọ́ wọ́n ń pariwo lójoojúmọ́ wípé wọ́n ń pààyàn wípé wọ́n kidnap èèyàn ní abẹ́ ìjọba kan máa bá ọmọ ọdún 2 sùn kan máa fipá bá ọmọ ọdún 2 sùn ìjọba ò dẹ̀ lè jáde Fẹ́mi Adésínà ò ní ṣo ó máa ṣòfò tìdílé ni àti Lai Muhammed wọ́n rí gbé kò sí news kankan tó ń gbé wọ́n rí kankan sọ sí rí nǹkan kan sọ sí rí bí náà kò kàn yín wọ́n á dúnbú èèyàn bí ẹni dú ẹran kò kàn yín nígbà tí gbogbo ti náà ti ń ṣẹlẹ̀ ń gbà yẹn ẹ̀ka ayé wọn bí ẹni pé Ọlọ́run yìí gan kábíyèsí ọba alágbára ni ọba tí ò ṣeé fi wé nígbà tí ẹ ń wo àwọn Haúsá bíi pé wọn kúkú já sí nǹkan kan tẹ́lẹ̀ ṣe bá àlùmọ́ńjèrè ni wọ́n ta ló sọ wọ́n di àlùmọ́ńjèrè kì í ṣe àwọn Fúlàní náà ni níbo ni ìran Fúlàní ti wá báwo la ṣe tò pọ̀ a ní Nàìjíríà ò yẹ kó wá 60 ẹ tún sọ wípé kí Nàìjíríà má pín Nàìjíríà wo ni ò pín Nàìjíríà tó ti pín ẹ jẹ́ kí n tún sọ fún yín ní year 2018 yẹn the same 2018 ni mo tún rí ìran mìíràn nígbà mo tún sọ fáwọn tó yí mi káàkiri mo ní mo rí kíní yẹn dàbí glass a thin glass in the firmament ó wá kọ́fà ojú òfurufú ìgbà tí mo bá wò dáadáa wájọ picture bíi map Nàìjíríà ní glass yẹn ẹ̀kan náà ni mo rí tí lightning yẹn strike gbogbo ẹ̀ dẹ̀ crack lọ ó pín ó crack lọ that was 2018 ẹni kí ni tèmi tí mo ṣe gbárùkù ti agitation yìí
torí Nàìjíríà ti parí tipẹ́tipẹ́. Mi ò mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ńgbà yẹn, mi ò tí ì ka ma, ẹ má jẹ́ ń parọ́ tàn yín jẹ, mi ò tí ì ka amalgamation, mi ì tí ì study nípa pé bóyá ọ̀nà constitution wa ó right àbó wrong, mi ò tí ì mọ nǹkan kan pa ìgbà yẹn. Last year ni mo ṣe ń go into the root of the cause. Kò yé mi. Mo wá ń gbàdúrà pé gíláàsì tó fọ́ ìyá máàpù Nàìjíríà ni pé kò gbúdọ̀ jábọ́, kò gbúdọ̀ jábọ́. Bẹ́ẹ̀ ni mo gbọ́ ohun yẹn tó sọ fún mi pé nǹkan tó yẹ kó sọ pé kí gbogbo ẹ̀ kó fọ́nká sílẹ̀, nǹkan tó ti pín. Ó ní kí oore ọ̀fẹ́, ìtànṣán oore ọ̀fẹ́ kó lè jáde láti ọ̀dọ̀ Ọlọ́run wá sórí ilẹ̀ àwọn ọmọ ẹ̀. Mo ní àwọn ìtumọ̀ yẹn ṣe ń yé mi sìn ni. Ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò mí, wọ́n tún ti lọ pa àwọn èèyàn ní gàngán, mi tí ẹ lè wo sí ìyẹn rárá, mi lè wo àwọn fídíòs tí wọ́n send sí mi. Mi ò lè wo ọkàn mi ò gbà. I cannot bear it. I cannot watch it. Èèyàn ẹlẹ́ran ara bíi ti tèmi. I cannot watch people being mutilated, people being cut in sliced like bí mo ṣe wà yìí, mi lè pa adìyẹ. Mi lè pa adìyẹ. Not to talk of èèyàn ẹlẹ́ran ara, àwọn èèyàn dẹ̀ ń pa wọ́n. Ẹ̀yin kan máa wá máa ṣògo wípé ogun ò tí ì dé. Ẹ̀yin kan máa bá ara yín jà wípé ta ló kọ́kọ́ ṣe, ta ni ò ṣe. Á dá fún yín bàbá mi. Á dá fún yín. Thank you FX, thank you. Ẹ̀yin kan máa bá ara yín jà. Ẹ̀yin kan máa ṣe competition lórí Facebook. Ẹ̀yin kan máa sọ pé ẹ̀yin ni agbẹnusọ, ẹ̀yin lẹ mọ̀rọ̀ sọ jù, ẹ̀yin tí yín nìkan máa gbọ́. You guys are joking. Láàánú. Gbogbo ẹni tó bá ń bára wọn jà gan sí, tó ń ja ìjà ipò, tó ń ja ìjà orí, tó wà nínú agitation gan, tó ń ja ìjà èmi ni kí n wà ń bẹ̀, tí lágbájá ò bá sí ń bẹ̀, tó ń ṣe nàmí ìkànnì ìwọ gan wà lára àwọn tó ń pa wá run. Torí pé tó yẹ ká dojú kan sìn, bí a ṣe máa bọ́ kúrò lọ́wọ́ àwọn people ló yẹ ká dojú kan, kí gbogbo wa ohun tá a bá gbogbo wa bá máa ṣe unitedly láti bọ́, òun ló yẹ ká máa fà á sìn. Kì í ṣe ẹgbẹ́. Tá a bá rí olórí ẹgbẹ́kẹ́gbẹ́ kan, bóyá OPC níyẹn ni, I don't care. At this point, OPC, olórí OPC ni ẹni, olórí Afẹ́nifẹ́re fẹ́ whatever ni ẹni, àbó Àgbẹ̀kọ̀yà níyìn ni, àbí ìlànà lẹ́pẹ̀rẹ̀ ayé ni, àbí ẹ fún mi láwọn orúkọ ẹgbẹ́ yẹn. Ẹgbẹ́ pọ̀ lọ ṣúà. Ẹgbẹ́ pọ̀ lọ bí omi, ẹgbẹ́ without any impact. Groups with no impact. Ẹ má bínú pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ó bá mi lára bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀. Mi sọ pé à ní impact kankan. Mi sọ pé àti ìgbé nǹkan kan ṣe. Ṣùgbọ́n what is the essence of all the groups that we are creating? All the groups that we are organizing? And there is no any tangible thing pé tá fi lè secure life àwọn èèyàn nílẹ̀. Ṣe tá fi lè secure life àwọn ya pariwo wá sórí. Lóòótọ́, some of us we cannot come in. A lè wá sílé. But and a lot of things sílẹ̀. Everybody ṣe tare, everybody ṣe emotion kan. Mi sọ wípé ọmọ Yorùbá ẹnu wọn oko. Ọmọ Yorùbá ẹnu wọn oko. But kí ló ń kò lé lórí? Kí lẹnu wá kò lé lórí? Ṣé ti rally nìkan ni? What about the lives of people? What are we doing about it? Tí wọ́n bá sọ wípé kan create owó, kan gbé central post kan sílẹ̀ nísìnyí pé kí wọ́n dá owó sí for security. Ìgbà yẹn l'Àgbẹ̀kọ̀yà máa sọ wípé àwọn wo ni ó máa head ẹ̀. Ìgbà yẹn ló OPC máa sọ wípé àwọn làwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ defense nílẹ̀ Yorùbá. Nonsense. Ìgbà yẹn làwọn kan máa dé, làwọn kan máa ní àwọn nílànà àwọn làwọn bẹ̀rẹ̀ agitation. Foolishness. Wọ́n pa àwọn èèyàn lójoojúmọ́. We cannot comfort and say pé a ti wà lójú kan. Wọ́n ti distribute gbogbo àwọn èèyàn, àwọn ọmọ ogun, àwọn ọmọ Sunday Igboho, ẹ̀yin OPC, ẹ̀yin Àgbẹ̀kọ̀yà, ẹ ti unite papọ̀ láti harmonize pé báwo lẹ ṣe fẹ́ ṣe tó jẹ́ pé kò ní sí orí òjòrí, one commander, kí lẹ fẹ́ gbà nínú ipò, nínú oyè nígbà tẹ́mi ń ṣòfò.
ó dìgbà tí wọ́n bá kọ́ńkà wa tán bíi tàwùsá kí lẹ wá wà ń bẹ fún ẹ lè kóra yín jọpọ̀ ká ti mọ̀ pé gbogbo yín ti wà lójú kan àfi ká máa gbọ́ ìjà ká máa gbọ́ pẹ́pẹ́kẹ́ ńlá rárá yín báwo la ṣe fẹ́ unite àti fẹ́ dá owó báwo la ṣe fẹ́ kówó jọ tán ṣe máa lo owó central pos àṣe central pos ti shame ẹ lè bú mi o ẹ lè gbé fídíò yìí kẹ́ yí I will say my mind fún gbogbo àwọn olórí àti gbogbo ẹ̀yin tẹ́ ní ẹgbẹ́ káàkiri tí àwọn èèyàn wọn tí lè organize kò sí okay ká tẹ̀ sọ pé àwọn vigilantes láyé àtijọ́ àwọn vigilantes máa ń wà káàkiri tó jẹ́ pé ní ẹjọ́ náà wọ́n ti ṣe ẹjọ́ náà wọ́n ti pa wá orí àwọn èèyàn wa ti ṣé wọ́n ti orí àwọn èèyàn wa ó ti mi ìmọ̀ bóyá kò sọpọlọ mọ́ fún wọn ṣe bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ládùúgbò wọ́n máa organize vigilante táwọn máa ṣọ́lé lóru lọ́sàn-án àwọn tó máa ṣe wọ́n máa change shift níbo làwọn vigilante wà lónìí nítorí òfin tó ń dè wá náà nítorí plan láti bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìí if you are one stupid Christian tó believe pé tó sọ wípé wọ́n Nàìjíríà kan má dá kinní kan lẹ̀ you are a Christian ṣe kinní kan let me tell you you will just die ignorantly and if you are one stupid Muslim tó sọ fún ẹ pé wọ́n fẹ́ establish caliphate Fúlàní caliphate sí Nàìjíríà tó ń sọ pé torí pé o jẹ́ mùsùlùmí kí ìlú yín kó bá lè jẹ́ kinní kan Islamic State o rò pé Islam tẹ́ ń ṣe ni wọ́n ṣe ní Yorùbá ni ṣé o rò pé mùsùlùmí tán ṣe nílẹ̀ ní àwọn Fúlàní ṣe mùsùlùmí kan náà lẹ́yìn àti àwọn Yorùbá ni then you will die foolishly tẹ́ ẹ bá tí ì mọ agenda tí mo wà lórí ètò kan ní láìpẹ́ wọ́n declare rẹ̀ ni pé ẹni tẹ́ rò pé president ni tẹ́ ń gbé Buhari pé kìnnìkan pé kò sí mọ́ gbogbo àwọn reason tán kí ni wọ́n lè hide kí ni British ò lè hide kí ni àwọn America ò lè hide kí ni àwọn foreign western country kí ni wọ́n lè hide láti benefit fúnra wọn àwọn tí wọ́n ń jáde sí public media tí wọ́n ń jáde láti máa sọ wípé àwa Africa àwa worthless kí wọ́n reduce number wa kí wọ́n reduce lifespan wa pé a ní ilẹ̀ a ní resources ṣùgbọ́n àmọ́ lò pé kí wọ́n reduce wa ẹjọ́ sáwọn yẹn ni wọ́n ní hide ikú Buhari àwọn ni wọ́n ní ṣe whatever láti gain wọ́n ní ṣe anything wọ́n ní go to any length láti rí pé wọ́n gba ilẹ̀ yẹn lọ́wọ́ wa you think they are joking you think they don't mean business you are the one who don't even value your life you don't value where you come from you don't value your generation if you are still sleeping you are still sleeping ogun ti dé awakola de pogun British àtijọba Fúlàní àti gbogbo àwọn Arab francophone kini kan ton ti káàkiri yẹn wọ́n pọ̀ ńbẹ̀ wọ́n pọ̀ nídìí ẹ̀ àwọn ni wọ́n fẹ́ tí wọ́n fẹ́ pa yín tí wọ́n fẹ́ gba gbogbo lẹ́yìn àwọn ni wọ́n gbógun dé àwọn bàbá yín kan wọ́n dẹ̀ gbà bòdè you think Tinubu ó fẹ́ràn Yorùbá ẹ̀yin èèyàn ṣé rí bí wọ́n ṣe pa àwọn ọmọ ọlọ́mọ ṣé rí bí wọ́n ṣe pa àwọn èèyàn kí ló dé tí wọ́n John Campbell ní May 30th ó announce pé Nigeria is already a failed state ó ṣe àpẹẹrẹ what a working state a great nation ó ṣe àpẹẹrẹ síbẹ̀ ó ṣe àpẹẹrẹ a weak nation ẹ lọ kàròyìn ó ṣe àpẹẹrẹ a weak nation in to represent a weak nation ẹ sì lè túnṣe ẹ sì lè wá nǹkan ṣe sí láti redeem ẹ ó dẹ̀ ṣàlàyé pé tí country bá fi àwọn characteristics àwọn nǹkan tẹ́ máa rí
àwọn signs tẹ́ máa rí nínú fair nation ó categorize gbogbo ẹ̀ nígbà tó máa conclude ọ̀rọ̀ ẹ̀ ìyẹn John Campbell nígbà tó máa conclude ọ̀rọ̀ ẹ̀ ó ní Nigeria now ó ní before àwọn rò pé weak ni we can do anything ó ní but Nigeria now is at a point of no return. Nigeria is at the point. If you want the article, I will share it to you. I will share it. Only Nigeria is at the point of no return. Níbo ló fẹ́ return sí tẹ́lẹ̀. Ó ti dé ìpele tí ò lè return mọ́. Nigeria ò lè return padà mọ́. Torí pé ẹni tó wà ńbẹ̀, àwọn tó wà ńbẹ̀. Ẹ jẹ́ kí n sọ fún yín. Kí lẹ rí tó jẹ́ wí pé àwọn military, tí wọ́n pera wọn ní military, tí wọ́n fi ń lọ pa àwọn Biafra. Ṣáwọn military ló wà ní uniform ni. Èmi sọ fún yín pé àwọn military kan ló wà ní uniform, kò ń ṣe àwọn normal people ló wà ní uniform. Wọ́n ti pa àwọn military gangan tán kúrò ńbẹ̀. Àwọn Boko Haram ló wà ní uniform. Ẹ ronú ni. Ìwọ lè sọ wípé àwọn tí wọ́n protect ara wọn, Buhari, Lai Mohammed, olórí burúkú, àti gbogbo yín, ẹ lè máa sọ wípé àwọn tí wọ́n protect ara wọn. You will deal with them in the language they understand. Language of war, language of killing. In a tyrant way. Ṣùgbọ́n nígbà táwọn Boko Haram tẹ́ ẹ gbámú tó ń pààyàn, tẹ́ ẹ mọbi tí wọ́n wà, El-Rufai mọbi tí wọ́n wà, Gumi mọbi tó wà, Miyetti Allah mọbi tó wà. Lójoojúmọ́ wọ́n make a threat. Shekau á make a threat. Ẹ lọ kówó fún wọn, ẹ kó billions of naira, ẹ kó fún wọn, ẹ kó gbogbo owó wa fún wọn. Nígbà tó yá ẹ ní wọ́n repent. Country wo ló lè gbarú ẹ̀? Ṣé America lè gbarú ẹ̀ pé terrorist ó repent. Ó repent ẹ wá recruit ẹ into the society láti máa protect society. Ṣé ìyá ní England, Queen of England, toró ń lo àṣẹ wà lọ́dọ̀ ẹ̀. Nílẹ̀ bàbá ti wa àwọn ọba ló ń ṣe ìjọba tẹ́lẹ̀tẹ́lẹ̀. Kí ló dé táwọn British ṣe wá pa gbogbo ìjọba tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi wá mẹ́jì wa tán ní káwọn àwọn òṣèlú ní ká máa ṣèjọba lé àwọn ọba wa lé lórí. Ṣé Queen of England lè gbà kí wọ́n mú terrorist tó fẹ́ pa ìlú ẹ̀rún kó sọ wípé ó ti repent òun wá dá padà sínú society kó wá jẹ́ ara àwọn military kìíní ẹ̀? Ṣé wọ́n lè gbà? Ìjọba wo ló lè gbà? Country wo ló lè gbà nínú àwọn country tẹ́ ń sọ yìí? Ẹ dẹ̀ ń pariwo fún wọn. Ṣé wọ́n gbọ́? Ṣé wọ́n kọtí sí yín? Wọ́n fẹ́ sọ pé àwọn ò gbariwo tá à ń pa. Wọ́n fẹ́ sọ pé àwọn ò rí killings yẹn. How many years back wọ́n ti ń pa wọ́n nílẹ̀ Haúsá, tán ti ń kidnap, tán ti abduct àwọn ọmọ. Wọn ò rí nǹkan kan ṣe. Are we not in African Union? Are we not part of African Union? What of United Nations? Don't they see? Ṣé wọn ríran ni? Ẹ ṣì ń jẹran kiri, àwọn míì ń ṣe party falafolo filifala káàkiri. Àṣebí pé ṣé torí pé àwọn ìgangan inú igbó ní gangan wà bí wọn ń gbé gbòòrò ogun ò tí ì dé. Wàhálà tó ṣẹlẹ̀ ní Bódìjà, wàhálà tó ṣẹlẹ̀ ní Ṣáṣá, wàhálà tó ń ṣẹlẹ̀ káàkiri ẹjọ́ ṣábúlé ló ti ṣẹlẹ̀. Nigeria ti fail long ago. Ó ti tán tó bá ṣe cliff onto it. Gbogbo ẹ̀yin tẹ́ ń sáré kiri, ẹ̀yin youth tẹ́ ṣe ń ṣe sáré kiri, mi mọ nǹkan tẹ́ fẹ́ take back o. Mi mọ nǹkan. I don't know what you want to take back in Nigeria. I don't know. Now, truth be told, ká bára wa sọ títọ́ ọ̀rọ̀. Kí la take back? Go and read the article. You can only take back a weak country, a weak nation. You can only redeem a weak nation. Nigeria is not a weak nation. Ó ti kúrò ní state of weakness. It's a failed state. And it's irredeemable. Ẹ má bínú pé mo lo language. Èmi ò sọ pé kò sí ń tọ́lọ́run ò lè redeem. Ṣùgbọ́n Ọlọ́run kọ́ ló create Nigeria. Ọlọ́run kọ́ nígbà tọ́lọ́run create, Ọlọ́run dá mi ni, ó dá mi ní ìran Yorùbá. Ó fún mi ní èdè tèmi, ó fún mi ní àṣà tèmi, ó fún mi ní ìwà, ó mọ bí tó máa dá mi sí. Mi ò ní àwọn ẹ̀jẹ̀ tó ń ṣàn lára mi. My gene is not that of Hausa, it's not that of Biafra. I am ọmọ Yorùbá àtàtà. Ọmọ Yorùbá àtàtà ni mí.
àbí wọ́n kọ nígbà tí wọ́n bí mi sí ayé wọ́n lẹ̀ Nàìjíríà mọ́ mi lára èdè wo ni wọ́n fún Nàìjíríà ẹjọ́ èdè wo ni Ọlọ́run fún Nàìjíríà èdè wo lélẹ́dùmarè ẹlẹ́dàá ló fún Nàìjíríà nígbà tá a délé ayé. Every life, every nation, every born nation, each human in life is a nation. And when you are born, naturally, God has given you your own nation through your tribe, through your language, and the kind of land holding on to a failed nation. GOs, pastors, imam, ẹ̀yin ọba aládé tẹ́ ti dọba yẹ̀yẹ́ wọ́n sọ ọba aládé ọba tó jẹ́ pé you dare not o lè kọjá láàfin ẹ rí ẹ wò ní tí wọ́n demonstrate fún wa ní rally Èkìtì lánàá bó ṣe yẹ kí ilẹ̀ Yorùbá bí ilẹ̀ Yorùbá ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn bó ti jẹ́ pé ọba wa àmọ́ bọ́ba yẹ bóyá ọba wa bí wọ́n jápa ni bí wọ́n sì sí nílé tòótọ́ ni àmọ́ bí ìjọba Nàìjíríà bí ìjọba Yorùbá bó ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn ẹ̀rù wà ní tọwọ́tọwọ́ ní ẹ̀rí wọ́n ṣe kábíyèsí o tí wọ́n fi tọwọ́tọwọ́ lọ kó wọn jẹ́ kèrò wọ kèrò kọba lọ ààfin wọ́n máa jẹ́ kán dúró ní ẹ̀yìn ọ̀dọ́ bóyá olóyè ọ̀tún ló máa lọ àdírẹ́sì wọn pé ó yẹ ẹ ṣe sùúrù ọba máa sọ̀rọ̀ ó yẹ calm down ó náà fi hàn wá lánàá yẹn ọba ẹ̀yin wá jẹun tó jẹ́ pé ẹ̀yin tẹ́ máa sọ wípé àwọn wo ni gbà sákú ní àwọn gbé sàkọ́lẹ̀ wá àwọn wo ni wọ́n mú revenue tí wọ́n wá revenues ló yẹ ká ẹ máa gbà ń sìn ẹ wá di tí wọ́n ń pé àkàrà local government chairman wọ́n fi yín sábẹ́ local government chairman ẹ̀ẹ́dẹ̀ ronú ẹ̀yin ọba ẹ má bínú kábíyèsí o wọ́n wá di tán wọ́n pín peanut lẹ́yìn lọ́wọ́ ẹ̀yin náà ń bẹ̀rù ikú ta ni wọ́n bá bẹ̀rù ẹ̀yin tó jẹ́ pé ọ̀pá yín lásán tẹ́ bá gbé ránṣẹ́ sí olóṣèlú ikú wọlé tó wá ni gbogbo ẹ ti di ráboròbó Tinubu ti ń fi yín jọba ẹ dúró ná ṣé èèyàn kan máa ń jẹ kílẹ̀ fẹ́ ni ojú ọ̀run tẹyẹ fò láì faragbá Ọlọ́run tó dá gbogbo wa ẹlẹ́dàá tó fi wá sí ilẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó fún wa ní ahọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ èdè ọ̀tọ̀ọ̀tọ̀ ṣé kò mọ ohun tó ń ṣe ni àwọn kan wá so wá pọ̀ àwa ní lásìkò yìí ẹ tó wá ní àní gbélé ayé mọ́ ẹ̀yin bàbá kan wá káwọ́ gbéra ẹni wọ́n fún yín láṣẹ láti ṣe kíni ẹ wo ẹ̀yin èèyàn mi torí mi ò lákòókò tó pọ̀ jù àwọn nǹkan tá a ní láti ṣe ohun àkọ́kọ́ gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire níbi tẹ́ bá wà ẹ gbáradì o bóyá onígbàgbọ́ kìrìsìtẹ́nì ní ẹni bóyá mùsùlùmí ní ẹni bóyá oníṣẹ̀ṣe mi ò fẹ́ sọ pé oníṣẹ̀ṣe torí pé kíni kí a tó dá Ọlọ́run ti dá ìṣẹ̀ṣe kí gbogbo wa tó délé ayé kí náà pè níṣẹ̀ṣe ewé tegbò ni nígbà tọ́lọ́run dẹ̀ tó dá ẹ̀dá ènìyàn síbẹ̀ ó fi àkóso ewé àtegbò yẹn lé ọmọ ènìyàn lọ́wọ́ ni kó máa ṣàkóso lé lórí ó fi lé ọmọ ènìyàn lọ́wọ́ ẹ ṣe ìyẹn ìyá mi bàbá mi Ọlánrewájú ká máa ṣọmọlúàbí náà ni ó fi àkóso ewé àti egbò yẹn lé ẹ̀dá ènìyàn lọ́wọ́ nígbà tí ẹ̀dá ènìyàn tó délé ayé ó fún ní ọgbọ́n àti ìmọ̀ pé eléyìí oúnjẹ ni ó máa jẹ́ fún ẹ eléyìí ó máa fi ṣe ìwòsàn ni eléyìí ló máa fi tún lé ayé ṣe ló máa ṣe gbogbo ẹ̀ ó fi agbára ìṣàkóso yẹn lé ẹ lọ́wọ́ nígbà tó yá oníkálukú ló ń decide ibi tó wá máa yà sí ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn ó yẹ kó máa tọ́ka wa sí ẹlẹ́dàá ni ọ̀nà tá a bá gbà sí ló yẹ kó yá ṣùgbọ́n bí Ọlọ́run bá tiẹ̀ wá bí a bá rí àwọn ẹ̀sìn lóríṣiríṣi kíni ìyẹn ò sọ wípé gbogbo ìmọ̀ tọ́lọ́run wá fún wa yẹn ó ti di òkòkò ṣùgbọ́n àwọn kan lò ó lọ́nà ibi tí ò tọ́ ẹ̀yin èèyàn mi mú lóhun àkọ́kọ́ tá a máa ṣe gbogbo wa pátápátá ká wà self vigilance kó o defend ara ẹ self defence ṣé mọ̀ pé Buhari mọ nǹkan tó ń ṣe tó fi sọ wípé tó fi jẹ́ kí tí ò fi empower àwọn states láti máa gbé weapon Buhari kọ̀ ẹ tẹ̀ bá worúkọ ẹ̀ jáde torí tó bá yá àfúra ni nígbà tí ìyàwó Buhari tó ti sọ pọ́kọ ńkọ́ ló wà ní Aso Rock gbogbo wo òfúra ń gbà yẹn
à ń rí bí aláwàdà èèyàn fi ìyá ẹ ń fi ọkọ ẹ̀ sílẹ̀ tọkọ ẹ̀ bá wà ní Àbújá sọ̀rọ̀ á gba Dubai lọ à ń tanra wa because gbogbo nǹkan la believe pé kò rí kò lè happen kò lè jẹ́ òótọ́ a máa yínrí ẹ̀ wo ní yínrí ẹ̀ wo ní yínrí ẹ̀ wo ní ìkànnìjọba Britain ìkànnìyìn ìkà àwọn nìkan kọ́ níkà àdẹ lè blame wọn ṣe àlá lè blame wọn àwọn tiwa tí wọ́n bí ikú ilé ò pa ni tòde ò lè pa ni àwọn tiwa tí wọ́n gbàbọ̀dè ni àwọn tiwa tí wọ́n gbàbọ̀dè ni. Number 2 tá a máa ṣe gbogbo ẹ̀yin bàbá lábúlé abúlé nìkan kọ́ o àti ní city ẹ wo eléyìí náà ń pè ní ibi tó bá dẹ̀ máa yọrí sí kó yọrí síbẹ̀ o ṣùgbọ́n ibi rere lèmi gbàdúrà kó yọrí sí ẹ lọ group ara yín pọ̀ vigilantes bí àwọn OPC bá yarí tán bá ní àwọn ò tí ì gbàṣẹ tí wọ́n dẹ̀ lé fún wọn láṣẹ ẹ lọ kó ara yín pọ̀ láti máa ẹ má sùn mọ́ gbogbo yín wá wọlé lọ sùn gbogbo àdúgbò ló wọlé lọ sùn ní gbogbo yín bá lọ wọlé sùn ẹ má ṣe yẹn mọ́ láyé àtijọ́ tá yóò tí ì burú jù báyìí lọ́gọ́ fìjìláńtì wà ládùúgbò tó ń pàrédì káàkiri bó tiẹ̀ jẹ́ wípé AK-47 náà gbé láwọn èèyàn tí wọn lọ́wọ́ ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ sọ wípé ẹ ló oògùn agbára wà gbogbo ẹ̀ wà ẹgbẹ́ gbogbo ẹ ló gbogbo ẹ̀ ìyá kawa kan ló ń sọ àwọn àṣírí àwọn iṣẹ́ kan pé tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ táwọn iṣẹ́ yẹn bá wà kí ló dé tí wọ́n lè ṣe mọ́ àwọn tó bá rìn anyhow kẹ́ ẹ tó lọ sùn pé láago mélòó ẹ ti ṣèkéde ẹ ti ṣèpàdé láàrin ara yín amọ̀pálá mi máa wà o ẹ ti ṣe ẹfúnra tó bá dalẹ̀ ilẹ̀ á bálẹ̀ lọ ni ẹ ṣèkéde fún wọn kéèyàn má rìn láti ayé àtijọ́ náà ti máa ń ṣèkéde pé kéèyàn má rìn láti aago 11 alẹ́ o àbágo 10 alẹ́ o dé aago 6 òwúrọ̀ o èèyàn ò gbọ́dọ̀ rìn o èèyàn ò gbọ́dọ̀ kọjá o tó bá dé ti ṣèkéde yẹn ẹni tó bá rìn lásìkò bá yẹn ṣe bóòrù náà lọ wọlé pa àwọn èèyàn wa tó bá jẹ́ pé wọ́n ti máa wọ́n nǹkan kan nìkan lọ wọ́n tó bá jẹ́ pé nǹkan kan náà ti máa gbé síta òrò náà fẹ́ gbé síta kán lọ gbé síta kí ló dé tí wọ́n lè ṣerú nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ pé ńgbà tẹ́ mọ̀ pé ilé yín ò ní fẹ́ǹsì kò ní fẹ́ǹsì àwọn olówó àwọn olóṣèlú tí olóṣèlú yẹn ẹ̀ẹ́dí sójà tó ń sọ yín ẹ̀ ní anybody ẹ̀ẹ́dẹ̀ tún lè ṣèpàdé ẹ̀ wọ́n lẹ̀kẹ́ tó sùn lóru gbogbo anybody tó bá fẹ́ wá ṣé bórí ilẹ̀ náà ṣà máa gbà àbórí ilẹ̀ kan náà máa gbà tí ò bá wá sí yẹn a jẹ́ pé ẹ má fọnu fún wa mọ́ pé nǹkan wà ṣùgbọ́n mi mọ̀ pé nǹkan wà lọ́wọ́ Ọlọ́run gbé nǹkan fún ìran Yorùbá ẹ gbé jáde ẹ yé ṣèkà mọ́ ẹ yé fi ṣèkà ire ní kẹ́ ẹ fi ṣe fi lásìkò yìí ní kẹ́ ẹ fi gba ìran yín sílẹ̀ ká mọ̀ ẹ má wàá ṣe pé tí n bá ṣe nísìnyí kò sẹ́ni tó mọ̀ mí kò sẹ́ni tó máa sọ pé mi ni mo ṣe kò sẹ́ni tó máa praise mi má ṣe nítorí ẹ ẹlẹ́dàá máa san fún ẹ ní ìkáàánú ọmọ ènìyàn ìwọ tó bá ní nǹkan láti fi gba àdúgbò ẹ sílẹ̀ má wá popularity má wá famous gbé síta lọ lò ó má wá pé mo fẹ́ rí Gani Adams mo fẹ́ rí Sunday Igboho èmi náà fẹ́ ṣe kinní kan lọ lóhun tí ìwọ ládùúgbò tó wà yẹn gan lọ lo nǹkan tó bá ní láti fi lè dáàbò bo àwọn àdúgbò ẹ without expecting any praise from anybody kí káwọn èèyàn jí láàárọ̀ báyìí kí wọ́n ti rí òkú àwọn Fúlàní yẹn kí wọ́n ti rí nílẹ̀ káwọn èèyàn jí báyìí kí wọ́n ti rí kẹ́lòmíì máa patọ́ àwọn kan náà ti ṣojú tiwa náà gbà tá à ń dàgbà sókè tó jẹ́ wípé tó lè bá fẹ́ lọ jà ń lé báyìí láàárọ̀ á máa ti máa gbálẹ̀ ni ó máa gbálẹ̀ á gbálẹ̀ á máa làágùn àti rírí níbo làwọn nǹkan yẹn wà ṣé bẹ́ẹ̀ náà láti ya ẹ̀mí ìkàrí bẹ́ẹ̀ náà la fẹ́ràn ara wa mọ́ bẹ́ẹ̀ náà là ń wá popularity kiri là ń wá fame kiri tá a fi ń dúró de pé ọ̀ǹtí tèmi náà bá di Sunday Igboho kí gbogbo ayé mọ̀ mí mo mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ń retí bí bàbá yẹn ṣe wà nínú mọ́tò tó ń juwọ́ náà òun náà fẹ́ di bẹ́ẹ̀ ó wá ń wá connection káàkiri life dẹ̀ ń ṣòfò life ń ṣòfò ẹ má dúró ẹ̀yin èèyàn wa ẹ̀yin bàbá mo bẹ̀ yín ni mo forí tábà sórí adé la máa fi bẹ̀ yín torí àwọn orí adé kan wà ń sìn àwọn orí adé tó ń kóyà jẹ wá ni ẹ jọ̀ọ́ mo fi ẹlẹ́dàá tó dá ẹ̀mí àti yín tó dá wa sílé ayé tá a máa jábọ̀ fún òun ni mo fi bẹ̀ yín
ẹ má wá fame, ẹ má wá popularity, má wá ṣe carry me, má ṣe carry me, enough of ṣe carry me on Facebook o. Gbogbo tẹ́ bá ṣe lọ ṣe nítorí Ẹlẹ́dàá tó máa san fún yín ní gbangba. Ẹ jọ̀ọ́ gbogbo tẹ́ bá ní ẹ gbé síta. Èmi expect pé àwọn tó jẹ́ àwọn abúlé ganan máa ní nǹkan lọ́wọ́ láti protect ara wọn. Tá máa gbúrò gbọ́. Bí wọ́n bá ṣe nǹkan ládùúgbò káàrá sán níbi tán bá ti ń bọ̀. Káàrá sán kó ti gbé nǹkan lé wọn láyà. Kílẹ̀ tó mọ́ níbo làwọn nǹkan yẹn wà. Ẹ wò, there is one documentary tí mo watch, mo dẹ̀ ń ké. Àwọn British wọ́n sọ documentary yẹn. Nfa máa post ẹ̀ nípa ohun tí Macaulay Ọláyínká Abat Macaulay tó ṣe. Ọláyínká Abat Macaulay tá máa ń wò nínú ṣé inú 10 naira náà fi sí ní àbí 100 naira ni wọ́n fi picture sí. Ibẹ̀ ni wọ́n fi sí. Mo wá wò pé àwọn òyìnbó yẹn mọ nǹkan tó ló ṣẹlẹ̀ ní ẹjẹ́ ń jí sí yín púpọ̀ nù wa bóyá ti rí documentary yẹn. Wọ́n ní Abat Macaulay ó pe meeting ní 2 p.m. pẹ̀lú àwọn òyìnbó tó máa ń kó wọn lẹ́rú. Àwọn òyìnbó yẹn gangan náà sọ ní Abat Macaulay tó ń ṣe orúkọ Ọláyínká làwọn parent ẹ̀ sọ. Ṣùgbọ́n torí pé wọ́n colonize wá ń gbà yẹn, ọmọkọ́mọ tó bá bí ń gbà yẹn, òyìnbó máa fún wọn lórúkọ ní Lagos ń gbà yẹn Island ni. Nígbà tó wá pé wọ́n ní títí tó fi di aago 5 Abat Macaulay ò yọjú. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ń bú ńgbà tó máa fi yọjú pé irú ẹni tí ò keep appointment kò kí ń ṣe kinní kan pé is not kò ní integrity kò ní gbogbo ẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ń bẹnu ẹ̀tẹ́lù. Ìgbà tí Abat Macaulay tó máa sọ̀rọ̀ ó ní kí gbogbo wọn wo time wọn. Wọ́n ní ìgbà tí gbogbo wọn máa wo time wọn báyìí gbogbo time àtẹn tó ní aago lọ́wọ́ àtẹn tó ní lára ògiri gbogbo ibikíbi tí aago wà nílẹ̀ ní area yẹn aago yẹn change sí 2 o'clock. Wọ́n ní àti ìgbà yẹn náà ti ń bẹ̀rù ẹ̀ pé àwọn Yorùbá wọ́n ní wọ́n pè ní àjọ̀nú pé wọ́n ní nǹkan lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ gbà kí wọ́n take control wọn ò gbọ́dọ̀ gbà kí wọ́n wà ní leadership ní o àwọn ò ní lè rí nǹkan tán bá fẹ́ ṣe ṣe ń ráyé ṣe ráyé ẹ̀rí pọ́n tí ń bá wa fà á tipẹ́tipẹ́. Babalógun ọ̀fẹ́ Babalógun ọ̀fẹ́ Babalógun ọ̀fẹ́. Ẹlẹ́dàá ló máa ń sanre fún yàn. Máa wòran. ń wòran. Bí ẹ bá wòran mọ̀ wípé igbe àwọn aláìní aláìṣẹ̀ aláìlágbára tó bá ń ké sí Ọlọ́run lójoojúmọ́ ó máa jẹ́ kí Ẹlẹ́dàá gbé ẹlòmíì tí ò tiẹ̀ tó yàn dìde. Bẹ́lẹ́dàá ṣe máa ń ṣiṣẹ́ ni. Òkúta tí àwọn ọmọlé kọ̀ sílẹ̀ á wá di igun ilé. Bàbá ẹ dìde. Chief Sunday Igboho wò Ọlọ́run á túbọ̀ fún yín lókun. Gbogbo ẹ̀yin ọmọ ogun pátápátá mo kí yín. Bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe náà ẹ máa kíyèsára tójú tálákàn ní kẹ́ máa fi ṣọ́rí. Gbogbo èèyàn tó ń ṣe ọmọ òòṣà lọ síwájú káre mo mọ̀ pé ẹ kì í ṣe ọmọdé o àgbàlagbà ní ẹ dàgbà nínú ẹ dẹ̀ ní ṣubú ẹ ní ṣubú ara ẹ ní ṣu tẹ̀mí o ẹ kíyèsára náà ni Ọlọ́run á máa tì yín lẹ́yìn. Gbogbo ẹ̀yin ọmọ ogun gbogbo ọmọ ogun pọ̀ lábẹ́nú ẹ má wo ní kẹ́ ẹ má ṣiṣẹ́ abẹ́nú ṣùgbọ́n ẹ kóra jọpọ̀ ládùúgbò. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kọ́ọ̀tì ibi tó yẹ kí kọ́ọ̀tì ti sàn léléyìí ẹ ṣáà ti ẹgbèjà ìran yín ẹ ṣáà ti ẹgbèjà ilẹ̀ yín ná àbí tán bá pa yín run bolẹ̀ yín náà fẹ́ dúró sí ṣé fẹ́ da lárìn kiri ni ṣé fẹ́ máa rìn kiri ayé ni tẹ́ ẹ̀ nílẹ̀ mọ́ tẹ́ ẹ̀ níbi tẹ́ ẹ lè dé sí mọ́ àbẹ́yìn tẹ́ ẹ wà lábroad kéèyàn má níran mọ́ kó má rìn níbi tó máa dé sí mọ́. Buhari ó ń plan láti gba ilẹ̀ fún àwọn ìrankíran tiẹ̀ àwọn tó jẹ́ pé wọ́n wá declare Central African Republic àbí African kilo lóun fẹ́ sọ wádà yẹn ná. Ó fi àǹfààní fún gbogbo àwọn Fúlàní tó wà ní gbogbo àgbáyé kán máa bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. ISIS ti wọlé
wọ́n declare Nigeria as Islamic State eléyìí kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. I have Muslims as brothers. I have Muslims as sisters. I have Muslims as cousins. I have Muslims as aunts and uncles. A dẹ̀ ní ìfẹ́ tó ní agbára ní ilẹ̀ Yorùbá. I have Muslims as friends in Yorùbá land. Tó dẹ̀ jẹ́ wípé ìwà wọn ẹ máa ní no ọmọlúàbí la fi ń gbé ayé wa. So any Muslim or Christian tó máa ń lọ pé torí pé kinní kan pé torí wọ́n ti kó sí àwọn Muslim wa míì nínú tó jẹ́ pé wọ́n ti gba ìsìn sódì. Ẹ má jẹ́ kí wọ́n tàn yín. I love imam Ìlọrin imam gbogbo ilẹ̀ Yorùbá kẹ́ ẹ pẹ́ bàbá ẹ̀mí yá gùn kánrin kése fún wa àwọn mùsùlùmí òdodo nìyẹn. Bàbá kan náà tún wà àfáà báyìí tá interview yẹn mùsùlùmí òdodo aláwọn mùsùlùmí òdodo. I have a boss like a brother to me, a good one, a good Muslim tó jẹ́ pé wọ́n sí nínú pé ẹ̀ ń pààyàn ẹ wá ní kórìíra ọmọnìkejì ẹ̀ ní kórìíra tí ò bá ti ṣẹ̀ sí mùsùlùmí kó ṣe kinní kan ni. Àwọn Christian kan náà wà ń bẹ tó bá ti lọ sínú ìjọ wa ló ṣe kinní kan, you are foolish. Ìyẹn lọ́lọ́run gbé fún wọn. O nífẹ̀ẹ́ o láàánú o ní faradà o ní sùúrù o wá ló ń ṣẹ̀sìn kiri ẹ̀sìn ló ń ṣe káàkiri ó sin Ọlọ́run ibi tí ò sí ẹni tí ò fi ìfẹ́ hàn lára tí Ọlọ́run dá kò sin Ọlọ́run. Sátánì ló ń sìn, Sátánì òun ló ń sìn. Ẹ̀yin èèyàn mi number 2 gbogbo ọmọ tó wà náà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà Nàìjíríà àti ọmọ Biafra go and download Thunder VPN. Ẹ lọ download Thunder. Ẹ mọ̀ pé VPN wà bọ̀ mo tún ṣe research wọ́n ní èyí tó ní Thunder yẹn Thunder VPN yẹn pé ó wà dáadáa. Ẹ mọ̀ pé wọ́n ti suspend Twitter báyìí díẹ̀díẹ̀ nọ́mbà àti ń sọ fún yín tẹ́lẹ̀ gbogbo NIN yín ni wọ́n ti link gbogbo NIN yín náà ti connect ní pàtàmì mọ gbogbo information yín ó mọ bó ṣe ń lọ àfẹ́yìn tí ò bá ní NIN ó mọ gbogbo bó ṣe ń lọ. Báwo náà ṣe máa fi criminal ẹni tí gbogbo àgbáyé táwọn Amẹ́ríkà tó ń declare àbí Saudi Arabia ló declare tó ń declare as terrorist tó wà ní watch list wọn òun ni Buhari wá mú ló fi ṣe in charge ló fi sí in charge gbogbo data ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ rò pé kò mọ tó ń ṣe ni wọ́n ló ní dementia. Buhari tó ti long buried ago abẹni tí wọ́n gbé síbẹ̀ kó wá carry out agenda Islamization and Fulamization wọn Fulani Caliphate. A sọ̀rọ̀ fún yín nípa Sanusi Lamido gbogbo ètò wà lẹ́kọ̀ọ́ tó ń ṣe lẹ́kọ̀ọ́ yẹn kí ló ń ṣe lẹ́kọ̀ọ́ ó máa tó jẹ Sultan of Lagos like Sultan of Sokoto. Wọ́n ti mú igun ti north wọ́n mú wá sí south bí báyìí náà wọ́n á parí gbogbo ẹ̀pọ̀ lẹ́ẹ̀kan náà. Wọ́n sọ fún yín pé helicopter àwọn tó rí helicopter náà àwọn èèyàn wá ya dìdìrín o helicopter ó ń land sínú igbó ẹ̀yin ò lè hide kán má rí yín kẹ́ ẹ ti ẹ̀ wo kẹ́ ẹ ṣọ́ nǹkan tí wọ́n fẹ́ wá ṣe nínú igbó yẹn ẹ wá ń gbé fóònù tẹ̀lé wọn ẹ wá ń pariwo táwọn yẹn fi fò kúrò tán ẹ rò pé wọ́n ní lọ bà sínú gbòbò míì àbí ńgbà tẹ́ bá lọ tán kán kúrò ńbẹ̀ tó yẹ kẹ́ ẹ watch wọn kẹ́ ẹ wò ẹ lè ṣe FBI kẹ́ ẹ wo nǹkan tán fẹ́ ṣe nínú igbó yẹn kẹ́ ẹ farapamọ́ níṣe ni wọ́n gbé fóònù tí wọ́n jẹ́ kí wọ́n rí wọn ẹ wò ó èwo leléyìí o nígbà wo la fẹ́ gbọ́n. Sheikh Akeugba Gold yes bẹ́ẹ̀ ni wake up ẹ̀yin èèyàn ẹ lọ download torí kò kí ń ṣe Twitter ni wọ́n fẹ́ shut down o ni wọ́n fẹ́ suspend nìkan o ẹ wò wọ́n máa shut down internet ni tí kò ní sí communication mọ́ ẹ ní lè reach ẹ ní lè connect mọ́ wa bẹ́ẹ̀ ṣe ń connect mọ́ wa mọ́ wọ́n máa lè hide gbogbo atrocity activities tí wọ́n ń ṣe rántí Lekki toll gate doni olónìí yìí ṣe bí wọ́n ti wipe off kí ni evidence tán produce ṣe rí body ṣe bí wọ́n sọ pé wọ́n rí body ọmọ kankan tó kú wọ́n pààyàn kankan wọ́n shoot ẹni kankan wọ́n paná
iná náà lè pàǹgbà yẹn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n máa shut down internet ni wọ́n máa shut ẹ̀ down tó jẹ́ wípé ẹ ní rí kò ní lè sí communication pé atrocity tó ń commit lélẹ̀ láti lè justify yẹn ara yín níwájú international bodies. Ẹ lọ download Thunder VPN ẹ lọ download ẹ. That is number 2. Awareness. Mo ti sọ vigilante, organize yourself. House by house, house by house ni o. In groups, ẹ organize ara yín vigilante. Ẹ̀yin OPC ẹ pínra yín jáde, wọ́n ní wọ́n sanwó fún wọn. Báwo la ṣe fẹ́ sanwó ńgbà tẹnu wọ oko? Ẹ̀yin olórí náà ní kábí ẹnu oko. Gbogbo ẹ̀yin ẹlẹ́gbẹ́, ẹ̀yin olórí ẹlẹ́gbẹ́. Ẹ calm down, ẹ sọ ego yín kalẹ̀. YNN, OPU, ìlànà, Afẹ́nifẹ́re, Àgbẹ̀kọ̀yà, ẹgbẹ́ Odùduwà Akọ̀yà, Odùduwà Aga, Ìgbéga, Èkìtìkété, kíní kan. Calm down, ẹ lọ gbé gbogbo agbára yín kalẹ̀, ẹ jẹ́ kí gbogbo wa ṣọ̀kan. Tó bá jẹ́ bàbá Akíntóyè ló jáde tó ní ẹ jẹ́ ká ṣe central post lélẹ̀ kí gbogbo yín ẹ fọwọ́ sí, Ìbà Gani ẹ fọwọ́ sí, Ìgbòho ẹ fọwọ́ sí, gbogbo yín ní ká ẹ fọwọ́ sí. Anybody tó bá mú idea yẹn wá ẹ fọwọ́ sí, ṣe ní ká ẹ yan báwo ni wọ́n ṣe máa guide ẹ̀ tí gbogbo owó yẹn tí wọ́n fi máa lò fún gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire. Àbà nígbà wo la fẹ́ bẹ̀rẹ̀ sí nígbà tẹ́ bá sínwín fún ọdún nígbà wo la fẹ́ ní wèrè yẹn fẹ́ sọ gangan. Ẹ jọ̀ọ́ a nílò ẹ torí pé ìjà yóò ṣe é dájà ìṣọ̀kan la lè fi ìjà àlè máa jà ṣúkú wọ́n sáré lọ sí gangan lédi tí gangan ló tún ti dé yẹn ẹ rò pé wọ́n mọ tán ṣe wọ́n jẹ́ kátẹ́gùn fẹ́ ni wọ́n jẹ́ kátẹ́gùn fẹ́. Wàkílù ó ń rìn káàkiri ọmọ OPC ó wà nínú àhámọ́lé Wàkílù àtàwọn ọmọ ogun ẹ̀ àwọn yan fanda káàkiri àbí wọ́n ti release wọn ṣé wọ́n ti release wọn bàbá. Life ò matter mọ́ wọ́n dẹ̀ tó ń bá 2023 bọ̀ ẹ̀yin èèyàn wa life oníkálukú ó dọwọ́ ẹ̀ báyìí ó dọwọ́ Ọlọ́run ṣùgbọ́n ẹ ti ẹ̀rọ títa àwọn opó ẹ̀rọ títa àwọn ìyá arúgbó àwọn àgbàlagbà ẹ̀rọ títa àwọn ọmọ kékeré ṣé nomi jẹ́ àánú mọ́ ni tí kinní ìbá bẹ́lẹ̀ ẹ wò bọ́n ṣe ń pa àwọn ọmọdé ọmọ àgbàlagbà míì báyìí tán bá lé òkú wọn báyìí àwọn òkú yẹn tán bá lé wọn dáì tó rọmọ kékeré ṣáwọn ọmọ yẹn ṣe anybody ni kí ni wọ́n ṣe tírú àwọn táwọn èèyàn fi máa go through that horrible experience lójú oorun kán dẹ̀ máa gé orí àwọn èèyàn kán máa slice off fún àwọn èèyàn bí abẹ́rẹ́ bá gúnyàn lásán gan èèyàn mọ bó ṣe rí lára. Ẹ̀yin èèyàn wá ẹ dìde o ẹ dáwó o èmi ṣe sọ fún yín tí wọ́n bá kọ̀ tán láwọn òṣọ̀kan tí wọ́n tí mọbi tán dorí kọ lọ at least ẹran bàbá Akíntóyè ẹran ìran wọn lọ́wọ́ ìlànà central post wà o tá a fi tán wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ fún security fún gbogbo àwọn nǹkan tán fẹ́ ṣe fún àwọn ọmọ ogun ẹ má jẹ mi lè bẹ́ speaker yẹn ẹ fi owó sí central post ìlànà ẹ fi owó central post ìlànà kò jẹ́ bó ṣe jẹ́ ní tèmi máa sọ nìyẹn o ẹ̀yin èèyàn wa nílé ẹ rọra tẹ́ ń ṣe patí kiri níyàn tó máa jálù yín patí báyìí ẹ ní ìròtí o ẹ pa ọ̀kadà wíwà tì àwọn ọ̀kadà fúlàní kẹ́ ẹ máa gbé fúlàní ẹ má bá wọn dòwò pọ̀ mọ́ ẹ má rajà fúlàní mọ́ ẹ staff àwọn náà to death ẹ má ra ọjà wọn mọ́ nígbà tó ń bínú kó ọjà wọn lọ́ngbà yẹn nígbà tó di pé ó ń bàjẹ́ tó ọjà tó ń bàjẹ́ ibi tẹ́ ti máa mọ̀ pé ìjọba wa àwọn òṣèlú wa owó lórí wa nílẹ̀ Yorùbá wọn fẹ́ràn wa ṣé bí wọ́n ṣe fọwọ́ sí kán kó ọjà yẹn padà ọjà tó ti bàjẹ́ tó yẹ kán lọ dànù wọ́n ní kán má bàa lose kán ṣàánú wọ́n gba ọjà yẹn wọlé padà ẹ staff wọn don't buy anything from them again ẹ má ra nǹkan lọ́wọ́ wọn mọ́ dandan ni kẹ́ ẹ jẹ watermelon wọn dandan ni kẹ́ ẹ ra àlùbọ́sà wọn ni ẹ má gbọ́ ọ̀kadà wọn mọ́ gbogbo àwọn tẹ́ bá ní wọn as gate man ẹ lé wọn kúrò ṣé ẹ tún fẹ́ gbọ́ tuntun wọ́n ti ń kó àwọn arúgbó wọn àwọn obìnrin wọn wọ́n ti ń kó wọn kúrò. Please, I have downloaded the Thunder VPN. Please, what did I
goodness ó dàbí pé mo nínú ọ̀sẹ̀ yìí ni mo máa gbéyàn wá tó máa wá train wa nínú ọ̀sẹ̀ yìí mo máa gbéyàn wá tó máa wá train wa ní Thunder VPN yẹn bá ṣe máa lò ó tá máa connect gbogbo ẹ̀yin tí wọ́n ti suspend account Twitter yẹn ó máa ṣiṣẹ́ padà ni mo ti la àwọn tó ti ń lò tó ti ń ṣiṣẹ́ ó wà wọ́n ti ń kó àwọn Fúlàní ti ń kó gbogbo àwọn arúgbó wọn kúrò nílé àtàwọn obìnrin wọn wọ́n ti ń kó wọn padà sí north so àwọn ọmọ tó máa jagun gbogbo àwọn youth yẹn àwọn ọmọ tí wọn tán ti ní weapon wọ́n níbi tán ti mú weapon wọn tí ò sé ni ó ti wà ńlẹ̀ rẹ sẹpẹsẹpẹ ni gbogbo nǹkan ogun wọn ti wà ńlẹ̀ àwọn bàbá tiwa ní ń dansi randi ní wọ́n merigo randi ní wọ́n mọ tán fẹ́ ṣe ìjẹkújẹ ti dí wọn lójú kò jẹ́ mọ tí wọ́n fẹ́ ṣe ẹjọ́ gbogbo ẹ̀yin èèyàn wá tẹ̀ wá north á ti sọ̀rọ̀ yín sí o ẹ ronú ara yín o ẹ ronú ara yín báyìí o ojúlala kan fi ń ṣọ́rí o èmi ti kéde ti tèmi o gbogbo ọmọ káàárọ̀ oòjíire ogun ti dé Nàìjíríà ti fail o ẹni tó bá máa àdúrà gbà èmi ò sọ pé Ọlọ́run gbàdúrà tó dé èmi tí mo dúró yìí testimony àdúrà ni mi o ṣùgbọ́n kì í ṣe àdúrà foolishness àdúrà láti tó ní ìtọ́ni with guidance pẹ̀lú action tó tọ́ òun ló máa ń gbà ẹ má gbàdúrà lórí nǹkan tí ò ṣeé ṣe mọ́ Ọlọ́run ò fún wa Nàìjíríà Yorùbá lọ́lọ́run fún wa Biafra lọ́lọ́run fún wa Haúsá lọ́lọ́run fún ní èdè ní ẹlẹ́dàá fún oníkálukú ló dá pẹ̀lú èdè so Yorùbá ni Ọlọ́run dá yín Yorùbá ìran Yorùbá ní kẹ́ ẹ máa gbàdúrà fún ìran Yorùbá oníkẹ́ ẹ máa gbà òmìnira ìran Yorùbá ní kẹ́ ẹ máa gbàdúrà fún bá a ṣe máa bọ́ lọ́wọ́ ogun bí Ọlọ́run ṣe máa tì wá lẹ́yìn tó ṣe máa gbè wá níjà ogun yẹn lè má jà kò sí tẹ́lẹ̀ dá ò lè ṣe ṣùgbọ́n ìwà ọwọ́ tiwa náà jẹ́ ká lọ wọ̀ balẹ̀ gbogbo ẹni tó ń ṣe búburú gbogbo ìwà amòkùnṣèkà ẹ lọ pátì ìwà ẹ̀ṣẹ̀ bá àwọn bàbá wa kọ́ là ń jẹ àwa gan ẹ̀ṣẹ̀ tí àwọn yóò ti wá ń dá ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ àwọn èèyàn wa ní this present world ẹ̀ṣẹ̀ yẹn burú jáì fọmọṣẹ́ṣó máa rape máa ṣe cheating máa jalè ẹgbẹ́ òkùnkùn àìláàánú àìnídàríjì ọmọnìkejì àìnífẹ̀ẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn náà kò lè jẹ́ kádùúrà gbà ó lè fìyàn sínú ẹrú ó lè mú kọ́lọ́run gan Ọlọ́run tí ẹ̀ṣẹ̀ bá pọ̀ jù Ọlọ́run á mọ̀ọ́mọ̀ yan olórí tó jẹ́ ìkà á gbé ka èèyàn láti jẹ yín níyà ká ẹ lè bá a máa ṣe tó tọ́ ọ̀rọ̀ mi kò jù báyìí lọ lẹ́nu àwọn ọmọ Ìgbò wọ́n rántí gbogbo àwọn jagunjagun wọn tán ti sùn wọ́n declare ní on the 31st of May wípé kí gbogbo èèyàn jókòó sílé wọn àwọn ìjọba tí àwọn gọ́fúnà wọ́n máa sọ wípé wọn gbọ́dọ̀ jáde wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ gbogbo wọn náà obey tí wọ́n jókòó sílé wọn ẹjọ́ tí bàbá Adébánjí Akíntóyè torí wọ́n tiẹ̀ ti ń lara bàbá yẹn tipẹ́tipẹ́ ni ṣé òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ń tàwọn Afẹ́nifẹ́re òun ló kọ́kọ́ Afẹ́nifẹ́re ẹjọ́ nítorí Ọlọ́run ṣé Mósè nìkan ló wà ní ilẹ̀ Egypt nígbà tọ́lọ́run pè pé kó lọ liberate ṣebí Aaron ẹ̀gbọ́n Mósè ni Aaron ò ṣe máa bàjà kó máa sọ wípé ó ṣe jẹ́wọ́ Ọlọ́run èmi máa ṣe gbẹ̀wù dání fún ẹ lọ gbé lára sílẹ̀ ẹ lọ gbé owó sílẹ̀ yín bàbá yìí ẹ lọ gbé owó sílẹ̀ kọ́ba òkè má bàa dá yín lẹ́bi kẹ́ ẹ má bàa parí ìrìn àjò yín bí ò ṣe yẹ ẹ lọ gbé owó àti lára sílẹ̀ kẹ́ ẹ save ọ̀pọ̀lọpọ̀ life ẹ̀yin bàbá ni mò ń bá wí ẹ má bínú o tọ̀wọ̀tọ̀wọ̀ ni mo fi ń bá yín ni mò ń gbà yín nímọ̀ràn ni ẹ lọ gbé ìlara àtowó sílẹ̀ kẹ́ ẹ fi save life ẹ tag ẹ tweet ẹ hashtag Afẹ́nifẹ́re ẹ̀yin bàbá yìí Yorùbá land swallow your pride let Yorùbá people live ẹ gbé ìlara owó ìgbéraga èmi ni mo kọ́kọ́ bẹ nígbà táwa ti ń jàjà ìtàn story ẹ gbé sílẹ̀ láti save lives àwọn ọmọ Yorùbá àwọn ìran Yorùbá nígbà tí David àwọn ọ̀gbọ́n David ló ń ja ogun o àwọn ló ń ja ogun lójú ogun wọn bá kú tán ní tètè Sọ́ọ̀lù gan máa kú wọn máa pa gbogbo wọn run wọn bá ti fojú tẹ́ńbẹ́lú David o wọn fẹ́ kó débẹ̀ o ṣùgbọ́n Ọlọ́run ló yàn ẹni tọ́lọ́run bá yàn ló yàn ẹjá gbà forí
kò sẹ́ni tó ń bẹ́ nìkan dupò ẹ̀ ṣùgbọ́n pé nìkan bọ́lọ́run bá yàn síbẹ̀ tó bá sọ pé òun ni kó máa ṣíwájú pé kinní kan your position remain who you are kò sẹ́ni tó ń bá yín dù ú ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ ìgbàlà ọkàn tí Ọlọ́run gbélé wọn lọ́wọ́ iṣẹ́ ìgbàlà lélẹ́yìí kì í ṣe iṣẹ́ ipò iṣẹ́ ìgbàlà ẹ̀mí láti save life lélẹ̀ save life read my lips people save life Afẹ́nifẹ́re ẹ̀yin ọba ẹ̀yin ológun save life swallow your pride let's save Yoruba lives cooperate don't be jealous again ẹ má lára mọ́ kò sẹ́ àmọ̀ pé kò sẹ́ni tí ò ní ṣe pé èmi kinní kan wọ́n fi mí wọ́lẹ̀ wọ́n ṣe kinní kan èmi ló yẹ kí n ṣe kinní kan báyìí ẹ má rò ti bẹ́ẹ̀ save lives Baba Adejo welcome save lives swallow pride swallow your envy swallow your jealousy save life let's cooperate let's come together babas I beg you bẹ́ẹ̀ bá wá gbọ́ gbogbo ẹ̀jẹ̀ tí wọ́n ta orí ilẹ̀ ni mo dúró lé lórí ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ilẹ̀ tí Ọlọ́run dá bí ẹ bá gbọ́ tí ẹ fọwọ́sowọ́pọ̀ tẹ́ ẹ ṣọ̀kan tẹ́ ẹ wà nídìí pé kí wọ́n máa pa àwọn èèyàn yín gbogbo ọkàn tí ẹ̀jẹ̀ wọn bọ́ lórí ilẹ̀ yẹn ó máa dààmú yín ni ó máa dààmú ìran yín bẹ́ẹ̀ ni ó máa dààmú yín ó máa pọ́n yín lójú ó máa hàn tí yín tẹ́yìn náà fi máa jọ́lọ̀ ní pé ó máa hàn tí yín ni it will go after you bó ṣe máa rí nìyẹn bẹ́ẹ̀ bá jáwọ́ kí gbogbo yín fọwọ́sowọ́pọ̀ kẹ́ rescue life bẹ́ẹ̀ ó yẹ kẹ́ máa ṣe meeting bí wọ́n ṣe máa pín àwọn èèyàn níkòrí láti save life Buhari kan wá sọ wípé òun ò gbọ́dọ̀ gbọ́ pẹ́kẹ́ lẹ́nu wa òun ò gbọ́dọ̀ gbọ́ kí wọ́n gbé weapon kan ṣe kinní kan ṣùgbọ́n àwọn tó ń pààyàn kiri ń gbé weapon bó náà ti ń ṣe rẹ̀ let it be tit for tat ẹ jẹ́ kí oníkálukú fèsì ara wọn bó ṣe máa rí nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn ẹ má bínú sí mi o bọ̀ bó ṣe ká mi lára nìyẹn enough of this kíní yẹn kò dá sí ìyẹn ò dá rárá enough of this sí ìyẹn ò dá rárá kì í ṣe pé kán ṣe kan lénìí kán kúrò bí kan ká tún gbọ́ pé wọ́n tún lọ ṣe míì ń bò míì wọ́n á tún lọ sí bò míì ẹ ṣiṣẹ́ pọ̀ o ẹ come together o ẹ ṣiṣẹ́ pọ̀ o ẹ wake up o ẹ ṣiṣẹ́ pọ̀ o gbogbo ẹkún wa ó máa bí yín o omijé wa ó máa bí yín o ẹ̀jẹ̀ àwọn èèyàn yẹn ó máa bí yín o ó máa bí gbogbo yín léèrè o gbogbo ẹ̀yin tọ́lọ́run fi sí nǹkan tẹ káwọ́ gbéra tẹ ní ní ṣe ọ̀nà àbáyọ ó máa hàn tí yín á hàn tí náà dìran yín á hàn tí yín àwa ń ṣèwọ̀n tá a lè ṣe I will rest here gbogbo ẹ̀yin olóṣèlú may the blood of all the people tí wọ́n ṣe àfi tẹ́ ẹ bá gbé ìgbésẹ̀ tó tọ́ ṣùgbọ́n láì gbé ìgbésẹ̀ yẹn may the blood of all the innocent shed may it haunt you till you give up your ghost may it will haunt you ó máa dààmú yín ni gbogbo ẹ̀yin tẹ́ ń bá òṣì kí lẹ fẹ́ ṣèlú lé lórí nígbà tí gbogbo èèyàn ti kú tán ìlú wo lẹ ń ṣe gbogbo èèyàn ti kú tán ìlú wo lẹ ń ṣe ẹ̀yin ká jókòó sílẹ̀ ẹ máa ṣe into meetings day by day yet àwọn kan máa pull ara wọn down enough I don't want to belong to any group I don't want to belong to any yeye group where some people will think themselves important too important and ẹ máa wò wípé ní ìgbésẹ̀ kan you just want to monopolize people. èèyàn wá ẹ̀mí ẹran ó wá important ju èèyàn lọ ẹ̀mí màálù ó wá di first class citizen ní Nàìjíríà níbo náà ti ń ṣerú ẹ̀ ṣé British lè gbà ṣé Queen of England ṣó lè gbà ṣé àwọn Americans lè gbà títí wọn nìyẹn àwọn ò lè gbà àwa ń ké sí wọn ṣáwọn náà ní country wa ni ṣáwọn náà ní ìlú wa ni ṣáwọn náà ń sọ èdè Yorùbá ni ṣáwọn ní ìran Yorùbá ni kí ló dé táwa ìran Yorùbá ò wá ní náà ní táwa ní làákàyè láti ẹ̀ ti ronú ra wa pé àwa la máa gbára wa sílẹ̀ àwa ni wọ́n ń pa àwa la máa gbára wa ẹ wo bí ebi ṣe ń pa àwọn èèyàn àsinmi mọ́ àlè sùn ìwọ tó ń ṣiṣẹ́ labroad gan ò ní ìsinmi mọ́ wà list ni ẹni tó máa ta ló kàn ṣé life là ń gbé is it life
My people, I don't talk my own. Please share to them. Orílẹ̀-èdè mi á dúró torí ìyà yìí ti pọ̀ jù. Odùduwà Republic á dúró, òmìnira á dé, ọmọ Oòduà dìde, ẹ bọ́ sípò ẹ̀tọ́ yín. Àwa ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ní ògo, a ní ògo. We have great destiny to fulfill. Please wake up. Please rise up. Rise up. Don't let them kill all these children. Àwọn ọmọ tí wọ́n ní agbára, they don't have power. Kò sí agbára, kò síbi tó fẹ́ sá lọ. Kò síbi táwọn arúgbó wa fẹ́ sá lọ. Kò sí ibi kí everybody. Ẹ̀yin kan dẹ̀ ní agbára yẹn lọ́wọ́. Ẹ dẹ̀ ń fi ìmọ̀tara ẹni nìkan, ìlara, owú, ẹ dẹ̀ fi ń kó bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde, ẹ jẹ́ ká ṣọ̀kan. Ẹ jẹ́ ká gbéra wa dè. Ẹ jẹ́ ká dè àmọ́ra, please. Ẹ ṣe awareness yẹn. Àwọn Amẹ́ríkà wọ́n máa wá fún rally wọn. Ọjọ́ 3 la máa fi ṣe rally. Ìwọ tó bá ti wà part of it, please join us as we rally round. Rally tá fẹ́ lọ ṣe náà. Kí àwọn Amẹ́ríkà kan mọ ibi tí wọ́n náà ti ní fort, ipa tán ti kó. Ká kéde, ká táṣìírí British nǹkan tí wọ́n ń ṣe fún wa. Ẹ jẹ́ ká lọ fi gbogbo ẹ̀ hàn gbogbo àgbáyé. Bọ̀ nílé àwa náà a ní láti dìde everywhere. A ní láti ṣé tẹ́ bá rí tó ń lé yín, tẹ́ ẹ̀ rí bí sá lọ mọ́ṣẹ́ ẹ̀ ní pojú padà sí tó ń lé yín ni. Ẹ máa dojú padà náà. Ẹ jẹ́ ká pàjúdà sí tó ń lé wa yìí. Let's fight. I am not saying pé kẹ́ bẹ̀rẹ̀ sí ń jáde kẹ́ máa kill kiri, but there are ways we can fight it. Let's fight it. Let's stand up for this freedom. We can have this freedom. Tí ó púpọ̀ nú ẹ̀mí, tí ò fi ní ṣòfò. Mo sọ fún wa pé a lè ṣe tẹ́mi ò fi ní ṣòfò. Because we don't want lives. We don't want many lives to be lost. A fẹ́. Torí tí ọ̀pọ̀lọpọ̀ ayé nígbà tó bá ti da oró tán, ṣé ó lè balance padà ni? Àwọn tó kù yẹn ṣé wọ́n lè padà wá sílé ayé mọ́ ni? Wọ́n lè padà mọ́. Please, let's help each other. Let's help one another. Odùduwà á gbè wá o. Ó dàbọ̀. Thank you everyone. Gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ ẹ ṣé gan ni. Odùduwà á gbè wá.